Aláròyé máa wí o. Lórí ọ̀rọ̀ àpètù kí ló ń ṣẹlẹ̀ sádélékè àtijọba ẹ̀ lọ́sùn yìí o kò sóhun téèyàn lè sọ ju kéèyàn béèrè báyìí náà lọ pé kí ló ń ṣàdémọ́lá adélékè àtijọba rẹ̀ lọ́sùn yìí náà kí ló ń ṣe wọ́n léèyàn yóò béèrè nítorí wà àwọn olè yáwọn onílàákàyè tàbọ́lọ́gbọ́n ìlú gidi kan lórí ọ̀rọ̀ àpètù ìlú ìpìtùmọdù ni ọba Joseph Olóyèdé ẹni tíjọba Amẹ́ríkà ti sọ sẹ́wọ̀n ọdún 5 ó lé ọkùnrin náà ti wà lẹ́wọ̀n báyìí ó ti ń ṣẹ̀wọ̀n ẹ̀ lọ àmọ́ ìjọba Adeleke lọ́sùn ìjọba tiwa ní Nàìjíríà láwọn ń dúró dèwé ìdájọ́ láti Amẹ́ríkà káwọn tó lè mọ̀ bóyá wọn yóò yọba náà nípò tàbáwọn ò ní yọ ọ́ ìyẹn kí wọ́n tó dájọ́ nìyẹn o lẹ́yìn tí wọ́n wá dájọ́ tán Adeleke ṣẹ̀ṣẹ̀ ní kí wọ́n lọ gbé gbìmọ̀ dìde kí wọ́n lọ wádìí ọ̀rọ̀ náà wò dáadáa lẹ́yìn náà làwọn ò tó mọ ohun táwọn yóò ṣe ohun tó dájú ni pé nígbà tí wọn ò bá fi wádìí gbogbo ọ̀rọ̀ yìí tán Apẹ̀tù ó ti tẹ̀wọ̀n dé yóò sì sọ pé kì í ṣòwò ìjọba Ọ̀ṣun tàbówó àwọn ọmọ Nàìjíríà lòún jí gbé owó àwọn ará Amẹ́ríkà ni wọ́n sì ti fìyà jòun kò séyìí tó kan Nàìjíríà nú ọ̀rọ̀ yìí kí wọ́n fòun sílẹ̀ kó máa ṣèjọba òun lọ àwọn lọ́ọ̀yà arébipa àwọn ajìjàgbara tí wọ́n ń bàlú jẹ́ àmọ́ tí wọ́n láwọn ń túlù ṣe gbogbo ni wọn yóò dìde wọn ò ní irú ọ̀rọ̀ báyìí ti bá lára rí alára mú mọ́ra ni pé kí wọ́n fapẹ̀tù sílẹ̀ kò ní í ṣe bẹ́ẹ̀ mọ́ àbí níbo ni gbogbo òrin kọ̀ṣẹ̀kọ̀ṣẹ̀ tíjọba Ọ̀ṣun rìn yóò padà wá yọrí sí ṣé ìjọba Ọ̀ṣun ní lọ́kàn láti fọwọ́ pa Apẹ̀tù lórí ni àbí wọ́n fẹ́ fọ̀rọ̀ ẹ̀gùn títí tí ó fi di wàhálà míì nílùú Ìpẹ̀tùmọdù ni àbí kí ni ìtumọ̀ ohun tí wọ́n ń ṣe yìí ohun tí wọ́n ń ṣe yìí ò mà yẹ nìkan o kò yẹ nìkan nítorí kò mú làákàyè dání fódìdí ọdún kan àtààbọ̀ tí wọ́n fi ṣẹjọ́ Apẹ̀tù ìlú Ìpẹ̀tùmọdù ó kúrò nílé láti parí oṣù kẹta ọdún 2024 kó sì padà wá sílé títí dàsìkò yìí ọba náà fìlú ẹ̀ sílẹ̀ fódìdí ọdún kan àtààbọ̀ níbi tófin bá sì wà tó bá jórílẹ̀-èdè tá a ti ń tẹ̀ lófin ni irú ẹni bí òtún yẹ ń pò yòówù kó wà mọ́ nítorí ó lọ kúrò ń bi iṣẹ́ ẹ̀ láì dágbére ni ìjọba Ọ̀ṣun ló yan Apẹ̀tù ọwọ́ wọn ló ti ń gbowó oṣù òṣìṣẹ́ yòówù tó bá sì sá lọ láì dágbére bẹ́ẹ̀ ibi tó wà náà wọn ó ti yọ ọ́ dànù nídìí iṣẹ́ yòówù tó bá ń ṣe àkọ́kọ́ nìyẹn ẹ̀ẹ̀kejì ni pé nígbà tí ròyìn jáde pé wọ́n ti mú Apẹ̀tù l'Amẹ́ríkà ìjọba Ọ̀ṣun òkúkú gbọ́dọ̀ ya púròǹtù débi pé wọn ò ní mọ̀ pọ̀rọ̀ tó kà wọ́n lójú méjèèjì ni nítorí ọba tí wọ́n mú ọba ìpínlẹ̀ wọn ni ẹ̀ka kan nú àwọn tí wọ́n sì ń ṣàkóso ìlú fúnjọba náà ni látìgbà tí wọ́n ti wá bẹ̀rẹ̀ ẹjọ́ náà nú kóòtù l'Amẹ́ríkà àìmọye ìgbà làwọn òṣìṣẹ́ ìjọba Ọ̀ṣun ti lọ sórílẹ̀-èdè náà kódà gómìnà wọn pàápàá òye pààrà abẹ̀ kò sì lè sọ pé òun kò mọ ohun tó ń ṣẹlẹ̀ bí ò bá sí mọ̀ kí ló dé tíjọba ọ̀ràn ẹnìkan lọ síbẹ̀ láti lọ wádìí ẹjọ́ tí wọ́n ń bá a ṣe àti pé fowó ṣòfò lásán nìyẹn pàápàá yóò jẹ́ nítorí gbogbo ohun tí wọ́n ń bá Apẹ̀tù ṣe gbogbo ẹ̀ ló wà lórí ayélujára kì í ṣorí ayélujára àwọn iléeṣẹ́ ìròyìn nìkan o lórí ayélujára àwọn iléeṣẹ́ tó ń ṣètò ìdájọ́ lórílẹ̀‐èdè Amẹ́ríkà ni èyí ni pé kò sí kinní kan tíjọba Ọ̀ṣun fẹ́ mọ̀ tí wọn ò ní mọ̀ kódà láì kúrò nínú ọ́fíìsì wọn lóṣogbo lójú ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lọkùnrin ṣe jáde sí gbangba tó lóun jẹ̀bi o pé gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn òun lòun jẹ̀bi ẹ̀ lóòótọ́ lòun jà àwọn ará Amẹ́ríkà lólè ìjọba náà mọ̀ pé Joseph Olóyèdé fúnra ẹ̀ ló sọ bẹ́ẹ̀ o nítorí wọn ò rí kó padà jáde pé wọ́n lóògùn burúkú fóun ló ń ṣe jẹ́wọ́ ohun tóun kò ṣe tàbí pọ́tí ló ń pòun nígbà tóun sọ̀rọ̀ lẹ́yìn tí wọ́n ti wá dọ́kùnrin náà lẹ́bi odidi oṣù kan àbọ̀ ni wọ́n fi kéde pé wọn yóò dẹ̀jọ́ ẹ̀ nígbà báyìí ọjọ́ tí wọ́n sì sọ pé wọn yóò dẹ̀jọ́ náà ni wọ́n dá ìyẹn lọ́jọ́ 26 oṣù kẹjọ ọdún 2025 ìjọba tó bá mọ̀ pé lóòótọ́ lòun nílò ìwé ìdájọ́ náà kò ní jẹ́ kọjọ́ ìdájọ́ yìí pé tóun yóò fi gbé èèyàn dìde kódà wọ́n lè gba lọ́ọ̀yà kékeré tiwọn lọ́hùn tí ó gba gbogbo ìwé ẹjọ́ náà tí ó sì kó fún wọn àmọ́ ìjọba Ọ̀ṣun ò ṣe kinní kan o nígbà tí wọ́n wá dájọ́ tán ni wọ́n bẹ̀rẹ̀ sí sọ kóbókóbó rádaràda àti rédèrèdè báwọn ń dúró dèwé ìdájọ́ láti Amẹ́ríkà ìlú àwọn ìjọba wo la ní Nàìjíríà yìí náà bó bá wá jẹ́ kúrúǹtù kan tí òde ìlú òyìnbó rí ló ń ṣèjọba lọ́ṣun ni èèyàn ò foríjì pé kò dá kan mọ̀ ni àmọ́ Adémọ́lá Adélékè ẹ̀ń tó gbé l'Amẹ́ríkà títí tóun náà bímọ síbẹ̀ tó ṣiṣẹ́ ń bẹ̀ òun ló wá ń ṣèjọba tó fẹ́ máa fi rọ́bò tọ́ lójú fún gbogbo ayé rí mọ́lẹ̀ yìí kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀
ìjọba gidi kan ò gbọdọ̀ dúró dásìkò yìí kí wọ́n tó yọ Joseph Olóyèdé kúrò nípò àpètù. Olè ni, àdójútì ni ẹ̀dá ni, ẹni tí ò yẹ kó wà nípò kankan tó ti lè ṣolórí àwọn èèyàn ni. Kí wàá níjọba Ọ̀ṣun ń pọ́n rọ́léwé sí? Kí ni wọ́n ń fòwúlẹ̀ kọ́bọ̀ lójú fáwọn èèyàn sí? Àlàyé wo wọ́n fẹ́ ṣe fáwọn èèyàn pé kò sí ìjẹ́ káwọn yọ àpètù jùrọ̀ àtẹ̀tàn lọ? Àmọ́ kádémọ́lá Adélékè má sọ̀rọ̀ ẹ̀ lẹ́nu o, kó má bàyé ìjọba rẹ̀ jẹ́ fún rẹ̀, nítorí olè nìkan ló lè ṣọ̀rẹ́ olè, ọ̀bàyéjẹ́ méjì nìkan ló lè ṣọ̀rẹ́ ara wọn. Gbogbo ayé ló ń dúró dèjọba Ọ̀ṣun, kẹ́ẹ̀yà tètè mú un tẹ́ ẹ fẹ́ ṣe o. Ó ṣojú mi kò rò nìyẹn o, nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.